Praise the Lord. Happy Thursday. I welcome you to my channel. Today's ministration says, Súre fún wa lónìí bàbá wa ọ̀run. A gbójú wa sókè sí ọ. Wọ́n tó súre fún Abraham bàbá wa. Jọ̀wọ́ súre fún wa. God bless Abraham. And that Abraham, the blessings he still has, it passes from Abraham's down to us children. Wọ́n ní Alpha àti Omega àṣì ọkàn wa payá sí wọn. Má jẹ́ ìkàlẹ̀ ló fún. God bless you. Súre fún wa lónìí bàbá wa ọ̀run. A gbójú wa sókè sí ọ. Wọ́n tó súre fún Abraham bàbá wa. Jọ̀wọ́ súre fún wa. Àṣì ọkàn wa payá fún ọ. Má jẹ́ ká lọ fò. Má jẹ́ ká lọ fò. Heaven is real. Hell is real. Choose one. Choose Jesus. Choose Jesus. He is coming back. God bless you.